A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà tún dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí, ìṣe ọjọ́rú Wednesday, ọjọ́ keje nínú oṣù kejì ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè náà ọ̀hún tá a bá parí padà dé kí ìròyìn fẹ́lifẹ́li kó wá máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló ti darí padà dé o láti orílẹ̀-èdè France eléyìí tó lọ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́lá Tinubu tó darí padà dé lẹ́yìn ìrìn àjò ọlọ́sẹ̀ méjì lọ sí Paris ní orílẹ̀-èdè France ọ̀hún, èyí tó jẹ́ ti aládàáni tí ò ní ṣe pẹ̀lú iṣẹ́ ìjọba fún ti orílẹ̀-èdè Nàìjíríà tó gbéra kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 26 oṣù kínní tí bàbá òun sì darí padà dé o. Ní alẹ́ àná ní nǹkan bí aago 9 alẹ́ àná ni ààrẹ Tinubu ló wọ orílẹ̀-èdè Nàìjíríà ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe èyí tó wà nílùú Àbújá, níbi tí àwọn lẹ́nu lọ́rọ̀ tí wọ́n ti pàdé ààrẹ Bọ́lá Ahmed Tinubu láago 9 lálẹ́ àná. Níbẹ̀ la ti rí olórí àwọn òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà. Bákan náà ńlá ti rẹ́ni tó jẹ́ akọ̀wé àgbà ìjọba àpapọ̀ lẹ̀ yìí Sẹ́nẹ́tọ̀ George Akume. Bákan náà ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ààbò Nuhu Ribado àti ẹni tó jẹ́ alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tó fi mọ́ alákòóso kékeré fún ọ̀rọ̀ epo bẹntiróòlù eyín Heineken Olókòbórí àti òun àti Yusufu Bichi. Gbogbo wọn pátá ni wọ́n gbéjú lánàá láti kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu padà bọ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìrìn àjò eléyìí tí Tinubu rìn lọ sí orílẹ̀-èdè France yìí ni ó jẹ́ ìgbà kẹta nínú ìrìn àjò eléyìí tó ti rìn nígbà tí wọ́n ti gba ìdàṣàkóso agbára ní orílẹ̀-èdè wa Nàìjíríà, tó sì jẹ́ ìrìn àjò ẹlẹ́ẹ̀kẹrìnlá eléyìí tí wọ́n ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèèrè lẹ́nu tí wọ́n ti gba ìdàṣàkóso agbára gẹ́gẹ́ bí ààrẹ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti gbé jáde, Tinubu ló wá korò ojú ò sí àwọn ìfẹ̀hónúhàn eléyìí tó fa àwọn gógó oúnjẹ tí àìlèjẹ àìlèmú bá àwọn ọmọlẹ̀ yìí. Ó ní òun ṣetán báyìí láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro ọ̀hún, tó sì pe ìpàdé onípàjáwìrì lálẹ́ àná tí bàbá òun balẹ̀ gùdẹ̀ sílùú Àbújá ní orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀wọ́n gógó oúnjẹ àti ètò ààbò ilẹ̀ yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ní kò sí nǹkan tó ń jẹ́ wípé kò sí oúnjẹ ní orílẹ̀-èdè yìí. Wọ́n ní àti oúnjẹ àti ohun mímu òun ló pọ̀ lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló wá dé o tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pariwo wípé kò sí owó, kò sí oúnjẹ, bẹ́ẹ̀ sì ni kò sí ohun mímu? Ọ̀rọ̀ yìí jẹyọ o lẹ́yìn ìpàdé onígbòńkẹ́lẹ́ alátìlẹ̀kùnmọ́rí kan eléyìí tí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n tilẹ̀kùn mọ́rí ṣe nílùú Àbújá lánàá lórúlé iṣẹ́ ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n tilẹ̀kùn mọ́rí ṣe o. Ìpàdé ọ̀hún tó bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago 5:30 ìrọ̀lẹ́ lánàá, síwájú kó tó di wípé ààrẹ Bọ́lá Tinubu ó balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà láago 9 lálẹ́ àná. Nínú ìpàdé ọ̀hún láti rí olórí àwọn òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò Nuhu Ribado. Bákan náà ńlá ti rí àti ẹni tó jẹ́ akọ̀wé àgbà ìjọba àpapọ̀ eyín George Akume àti àwọn alákòóso lóníranran o.
ni wọ́n wà níbi ìpàdé ọ̀hún. Lára àwọn alákòóso tarí alákòóso fún ọ̀rọ̀ ìṣúná owó ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ìfowópamọ́ CBN Yẹmí Cardoso, àrí Àtíkù Bàgúdù, Wálé Ẹdùn, Òsàbí Abdullahi àti ẹni tó jẹ́ alákòóso fún ètò àgbẹ̀ èèyàn Sábì Abdullahi tó fi mọ́ àwọn ènìyàn yòókù ni wọ́n wà níbi ìpàdé ọ̀hún. Ìpàdé ọ̀hún náà ló dá fi ìgbàgbọ́ lórí àwọn ìfẹ̀hónúhàn kan èyí tó wáyé lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí nílùú Minna tí ṣolúlo ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kano, níbi tá a ti rí ogunlọ́gọ̀ àwọn ọmọ olùgbé ìpínlẹ̀ náà tí wọ́n tú jáde láti ṣe ìfẹ̀hónúhàn lórí ọ̀wọ́n gógó oúnjẹ àti owó tí ò sí ní ìta òun ló fa ìpàdé náà. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu èsì èyí tó jáde padà lẹ́nu ìjọba àpapọ̀ lẹ́yìn ìpàdé ọ̀hún ni wípé oúnjẹ ó ń bẹ lọ́pọ̀ yanturu, ohun mímu ó ń bẹ lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà, wípé àwọn ọmọ ilẹ̀ yìí wọ́n ṣe èyí láti fi dàbàrú ètò ìṣèjọba Tinubu ni wípé àwọn ẹgbẹ́ alátakò ni wọ́n bẹ lẹ́yìn àwọn tí wọ́n ṣe ìwọ́de. Wọ́n ló jẹ́ ń bẹ ní Nàìjíríà, ẹ̀yin ọmọ ilẹ̀ yìí ẹ máa jẹ, kẹ máa mu, kẹ máa dàgbàsókè sí nínú jíjẹ mímu ilẹ̀ yìí. Ẹ̀wẹ̀, Yorùbá bọ̀ wọ́n níbí náà bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kọ́nà. Ṣé ohun tó bá ti jọun báyìí náà là á fi wéra wọn ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ìfowópamọ́ CBN èèyàn ọ̀gbẹ́ni Yẹmí Cardoso, ohun àló ti sọ, ó ní ojúṣe èmi àti ìwọ ni lójúnà tá a bá fẹ́ kí owó náírà ilẹ̀ yìí kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa kó sì níyì láwùjọ àwọn owó, kí owó dọ́là ilẹ̀ òkèèrè èyí tó borílẹ̀-èdè Nàìjíríà mọ́lẹ̀ yìí kówó ọ̀hún wá di ẹni àtẹ́ ẹni àbùkù níwájú owó náírà ilẹ̀ yìí Cardoso ní àìláṣọ lọ́rùn pàkà ó tó àpérò ọmọ ẹ̀ríwò. Ó ní ọ̀rọ̀ owó náírà ilẹ̀ yìí, ó ní gbogbo apáta lájọ ní iṣẹ́ ńlá láti ṣe lójúnà láti lè jẹ́ kí owó náà padà bọ̀ sípò. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ lẹ́yìn ìpàdé èyí tí wọ́n ṣe nílùú Àbújá lánàá pẹ̀lú àwọn ènìyàn yòókù ní Cardoso ti pe àkíyèsí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wípé àwọn gangan ni wọn yóò ṣiṣẹ́ tó pọ̀ jù tí owó náírà ẹ̀wà Nàìjíríà kóun náà di ẹni yìí ẹni pàtàkì láwùjọ àwọn owó. Ó ní kì í ṣe iṣẹ́ àdáṣe, kì í sì ṣe iṣẹ́ ilé ìfowópamọ́ nìkan. Ó ní àwọn aṣòfin wa gangan ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọ̀hún bẹ lọ́wọ́ wọn. Ṣé Yorùbá sì bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tí akúwárápá bá sọ ká má jiyàn. Cardoso èyí tó sọ̀rọ̀ òun gan nílẹ̀kùn èyí tó ṣí sínú tó ṣí síta láàrin àwọn olóṣèlú ìjọba Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè yìí eléyìí àgbà wípé àwọn gangan ní ọ̀nà àbáyọ sí ìṣòro owó náírà ilẹ̀ yìí ló ń bẹ lọ́wọ́ wọn. Ó ní wọ́n bá fẹ́ kí owó ọ̀hún kó fẹsẹ̀ múlẹ̀ kó sì padà. Ó ní àwọn aṣòfin àgbà, aṣojú ṣòfin àti àwọn ìjọba wa gangan níṣẹ́ ń bẹ lọ́wọ́ wọn láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe nílùú Àbújá lánàá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá ń dunni a kì í fi sábẹ́ aṣọ bòbí mọ́ra kí n pa ọ́ lórúkọ tí àrùn ń jẹ́, tú mi láṣìírí kí n fi ọ́ sílẹ̀ yẹnyán lòògùn tó kápá rẹ̀ àdíá fún ìròyìn yìí tí mo fẹ́ mú yè. Ẹgbẹ́ òṣèlú Labour Party ti sọ̀rọ̀ jásóde wípé gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó ń jáde lẹ́nu ìjọba àpapọ̀ pàápàá jù ẹgbẹ́ òṣèlú APC wípé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò àwọn ni wọ́n ń bẹ lẹ́yìn ìwọ́de àti ariwo tí àwọn ọmọ Nàìjíríà ń pa wípé ebi ń pa Nàìjíríà, iyọ̀ ń jà lórílẹ̀-èdè yìí, tí wọ́n tún ṣe ìwọ́de irú eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kano. Ẹgbẹ́ òṣèlú Labour Party ti ní ẹni tá a gé lórí tó tún jẹnu wúyẹ́wúyẹ́ òun lọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Kí ló kù tí ó sọ? Wọ́n ní lẹ́yìn tí wọ́n ti dàbàrú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí sínú ìpayín keke, tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà sínú ìṣòro àìríjẹ àìrímu, àìríná àti àìrílò, èyí tó wá tún fà á kí owó wa kó tún di àwọn àbùkù níwájú owó dọ́là. Wọ́n ní òun ló mú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi ń sọ àwọn ìsọkísọ wọ̀nyí wípé àwọn ẹgbẹ́ alátakò ló ń ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún ṣùgbọ́n lójú ìwòye tẹgbẹ́ òṣèlú Labour Party àwọn ti sọ̀rọ̀ bóde. Wọ́n ní
kí ẹgbẹ́ òṣèlú APC àti ìjọba pàápàá jù ààrẹ Bọ́lá Tinubu kó tọrọ ìrànlọ́wọ́ tó bá nílò rẹ̀. Ó ní kó béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù lọ́wọ́ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò èyí tó fìdí rẹmi torí wípé oníkálukú wọn náà ló ní ọgbọ́n kan òye sí ìkejì èyí tí wọ́n lè fi kúnra wọn èyí tí wọ́n jẹ́ kí gbogbo nǹkan kó gúnrégé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú Labour Party ní kí ààrẹ Tinubu má tìjú kó pa ìtìjú mọ́ra kí wọ́n sì gbà wípé níbi ọ̀rọ̀ gbédé dúró yìí ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ àbáyọ àti ọ̀nà àtúnṣe òun ló kù báyìí. Wọ́n ní kí Tinubu kó béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn olóṣèlú ẹgbẹ́ rẹ̀ kí wọ́n gbé ìgbéraga àti èmi ni mo lè ṣe kí wọ́n gbé tì sí ẹ̀gbẹ́ kan kí wọ́n má sì fi ti òṣèlú kí wọ́n má fi sí. Wọ́n ní wọ́n bá béèrè fún ìrànlọ́wọ́ látọwọ́ àwọn ẹgbẹ́ alátakò. Wọ́n ní ó di dandan kí àwọn náà ṣe fún wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú Labour Party bí wọ́n ti gbé ọ̀rọ̀ bóde láti ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀gbẹ́ni Obiora Ifọ̀ èyí tó gbé jáde nílùú Àbújá lánàá lẹ́yìn tóun náà ń fèsì tòun tí ojúwòye rẹ̀ sí àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ìjọba àpapọ̀ sí wọn lórí ìwọ́de èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Niger ló fi ní kí ààrẹ Tinubu má tìjú kó béèrè ìrànlọ́wọ́ àwọn ṣetán láti ṣekùn fún ìdàgbàsókè Nàìjíríà. Nínú ìròyìn amúlùúdùn gbajúgbajà ọmọ orílẹ̀-èdè yìí tí ń kọrin takasúfè eyín Divine Ikubo tí gbogbo èèyàn mọ̀ sí Rema òun ló ti jẹ́ ẹni àkọ́kọ́ ní ilẹ̀ adúláwọ̀ àti ní orílẹ̀-èdè Nàìjíríà tóun ti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ tí yóò kọ́kọ́ gba àmì ẹ̀yẹ láti orílẹ̀-èdè China báyìí gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lẹ́yìn tí Rema eléyìí tó ṣe àtúnṣe orin kan tí wọ́n pè ní remix èyí tó ṣe pẹ̀lú gbajúgbajà òǹkọrin láti orílẹ̀-èdè Amẹ́ríkà eyín tí wọ́n jọ ṣe kòlábò rẹ̀ Selena Gomez. Wọ́n ní orin yìí òun ló bẹ̀rẹ̀ sínú tún mìlú tó ń gbìgboro títì èyí tó fà á kí orílẹ̀-èdè China náà kí àwọn náà bẹ̀rẹ̀ sí ní máa jó takasùpé sí orin Rema èyí tí wọ́n remix rẹ̀ èyí tí wọ́n pè ní Calm Down pẹ̀lú Selena Gomez. Láti ìgbà yìí ní orílẹ̀-èdè China làwọn náà ti ń wo òye pẹ̀lú bí orin ọ̀hún bó ṣe ń ṣe dáadáa tòun ti bí Rema tó kọ orin náà bí wọ́n ṣe ń ṣe dáadáa ní ìgboro ayé ní báyìí nínú ọ̀sẹ̀ tá a wọ̀ yìí òun ni ilé-iṣẹ́ rédíò kan tí wọ́n pè ní Hit FM tó wà ní Taiwan ní orílẹ̀-èdè China ni wọ́n fi àmì ẹ̀yẹ àkọ́kọ́ irú rẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ ni wọ́n fi ta Rema lọ́rẹ gẹ́gẹ́ bí olórin èyí tó ṣe dáadáa tí wọ́n pè ní Ito Music Award ti orílẹ̀-èdè olómìnira China fún ọdún 2024. Eléyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wá jáde èyí tó mú kí Rema kó dúpẹ́ tó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn àwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo àwọn olórin pátá pàápàá jù Selena Gomez tí wọ́n jọ tún orin ọ̀hún ṣe wípé ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo wọn ó ní àwọn gangan ni wọ́n ní àmì ẹ̀yẹ ọ̀hún fún àtìlẹyìn wọn. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ilé-iṣẹ́ wa ìròyìn Feli-feli TV títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní láti gbọ́sùn rẹ̀ mí. Mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.